Oko ekola ọmọ akogun akoto yìí láládé wà ń oko rádé rí. Ọ̀rẹ́ nìkún ti pàlóye ọ̀dàjẹ́ àgbolu ayé palérí ọba ọ̀dàṣíwọ́. Elédìdí àgbékù kalẹ̀ níbẹ̀ ń lónìí mo rí bàládọ̀ ọba tèmi. Alágbàmú ọba tiwa ní èdìdí ògbómọ̀kì òṣì àdúgbò ọmọ akóyì. Ládé mi wá èrè ọmọ jólóhùn rẹ tàntàn èpè wọn ò pẹ́ ní àìṣe èpè bínú èkúkú ní pẹ́ni tí ọ̀ṣẹ́ ní ilé bàbá tó bí alọ́mọ ọmọ àkúdá àgbánú ọmọ èmèrè ọjà. Ìbà ọlọ́júdò ìdó ọmọ àsùnfàrà ọmọ alájà dúdú lẹ́dọ̀ èyí tí bá lọ́wọ́lọ́lọ́ jèrè. Lónìí mo rí ibà lọ́dọ̀ yín ẹ jẹ́ kó jẹ́ mi ṣe Ìgbòho mọ̀ rẹ̀ Sunday tèmi lónìí ọmọ rí mi wò bí ìran sámà wò mí níran èmi ààrẹ mú ẹ nílùú ọkọ̀ fàlí tó pọ́n bí edé olùdó ọmọ wọlé ìlàdó kí ló dé ọ̀rí pẹ́ni tó ń bọ̀ yóò bàbá rẹ̀ ní ìdú ọmọ àsùn bọ̀rọ̀ ọmọ alájà dúdú lẹ́dọ̀ èyí tí fàwọn lọlọ jèrè wọn ní sáré jẹjẹ wọlé dókèjì àgà ọmọ pani ọmọ àgà ọmọ ọ̀ṣun ọmọ olúkúmọgbẹ èròdú ọmọ àjípè ọmọ àjílẹ pínrín ìdẹ ìdú ọmọ àsùn bọrọ ti jẹ wá. àjọbí ewé o àrẹ̀mú ṣe bínú lé bàbá mi ni èyí ò ní gbọ́ títí kó má mọ̀ lé bàbá ẹ̀ ọmọ àgà ọmọ ọ̀ṣun ọmọ ajá dúdú lè do ibi ajágbé ti ń gbọ́ wọn ò gbọ́dọ̀ kan ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ ń kàn wọn ò gbọ́dọ̀ kan yàn ọmọ ajágbé máa ń ja kan ọmọ àfàtẹ̀ a kì í fàtẹ́ rọrí lórílẹ̀ èdò àfẹ́gbàbọ́jẹ́ èròdú ọmọ àjípé pínrín ìdẹ ó ní ẹja sáré ṣẹṣẹ káàtó wọlé èdò kéjà gà má bàa pani délé kọ́kọ́. Ìdó àríbọ̀sẹ̀ ń kórè kì í bàbá rẹ̀ ní ìwọ ni ìdó ọmọ àsùn bọ́rọ̀ ọmọ ajílẹ̀ pínrín dẹ ọmọ oko kan nàgbọ́n lẹ́ ọmọ oko kan nàgbọ́n ètò tójú ọrùn sàn wá sáyé bàbá ròde alẹ́ tọrọ aṣọ èèyàn ròde. Àrẹ̀mú wálé Àjàní ibẹ̀ mo ti rántí bò ó bá mi wò ó májà sálá kọ́kọ́rọ́ burúkú tí mi yá jájẹ́ àjọkọ́ tàgbà má ṣe bẹ̀ ṣẹ́ ògbólógbòrú mọ́lẹ̀ tí ń bẹ nígbòho ìrẹ́ ṣe bí wọ́n ní ìgbò ọmọ onígbòho mò rẹ́ ọmọ àgbàdo ọ̀rọ̀ sẹ́kùlé ẹlẹ́kùlé ò gbọ́dọ̀ ya kò sì gbọ́dọ̀ gbọ́n dànù ẹ̀ mọ́. Iye Àyọ̀kẹ́ dákun máa wò mí níran Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo àgùnyá ọ̀rẹ́ o àdínkù ní ara àdáwẹ̀ o ńlẹ́ ọ̀dẹ́ làwẹ̀ o ńlẹ́ ọ̀dẹ́ làwẹ̀ o ńlẹ́ ọ̀dẹ́ làwẹ̀ o ńlẹ́ ọ̀dẹ́ làwẹ̀ ọmọ àtẹ̀kúta tí ròjì ń gbé ni mo tẹ́ gbòǹgbò náà sómiṣù làwẹ̀. Lọ́lé bàbá mi Ìṣọ̀lá máa ń wọlé Adégẹyè máa ń wọlé Sànní Adé máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan bá mi Ìṣọ̀lá Adé níyì Sànní Aládé máa ń wọlé Ọ̀túnba délédélé lónìí mo rí bàládọ̀ gbogbo yẹn ṣé mo dúpẹ́ gan ní ìrù àdínkù ara láwẹ̀ ńlẹ́ ọ̀dẹ́ láwẹ̀ o ńlẹ́ ọ̀dẹ́ láwẹ̀ o ńlẹ́ ọ̀dẹ́ láwẹ̀ ọmọ àtẹ̀kúta tí ròjì ń gbin ni mo tẹ́ gbòǹgbò náà sómiṣù láwẹ̀ ọ̀pọ̀rọ̀ àdínkù ó ti rí pé wọ́n èé jẹun ń ló ṣe tún yàgbá kánú oko kọ̀kọ̀ àdínkù parẹ́ mímì ẹ mọ́ padé láwẹ̀ lábẹ́ erí mọ́ ẹrú bàbá yín ṣó ń tọ́jú eléèdú mi eléèdú òsì ọba ò lè jẹ́ délẹ́délé máa ń wọlé
máa bá mi tọ́jú ọmọ mi dáadáa àbúrò mi ní ènìyàn mi ní ọ̀nìbó ní ọmọ bá tọ́jú rẹ̀ olóríire ọmọ ní ọ̀rẹ́ ọmọ wọn ní ìṣíwọ̀ nípẹ̀tù àdó ọ̀ṣẹ́ mo dúpẹ́ ikú òní pọ̀ ọmọ mi lọ́wọ́ o délédélé o òní lóní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ọ̀rí alámọ̀bọ̀ lọ́dọ̀ mi òní lóní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ráyé lóde abẹ́rí olúfimọ́ lóde ọ̀rọ̀ ló jẹ́ ní àbọ̀rí ọ̀nà ìnáwó Sunday mi Ìgbòho olúfimọ́ lẹ̀ ń wò ń fa òun ló déhùn àìláde ọ̀bọ orí Saidi mi ni olójì ara òjé tó ní ìpètù tó kú àjánú ọmọ arọ tiwẹ̀ bí òjò ìgbà tí mo torí òye mo yálé wọn jọ sí délédélé èyí ò wá kọjú ìsọ̀lá mi ń kọ́sẹ́ mẹ́ lálàáfíà àràbá mi ìsọ̀lá dé ní ìsànní aládé ńkọ́ àsọ̀lá dégẹ̀yẹ mọ̀dégẹ̀yẹ jajajaja wá jaja ìsọ̀lá bọ́ọ̀lọ́ ní jaja mọ́ jọ́mọ́ ọmọ wípé àjàjà lámọ̀ pé ọ̀pọ̀ bá dọ̀là ọmọ ẹ̀rẹ́ ìjàjà ogun máa bá mi tọ́jú Kazeem mi elétò ọlọ́run oníjẹ́ kó kú mọ́ mi lọ́wọ́ madam kò fò ó ẹ dákun kò ṣòro ní ìjẹ́ kọ́ máa lágbẹ̀ẹ́dẹ ọlọ́kọ̀ wálé pátápátá ẹ dákun ẹ má bínú Àyìnlá dákun dábọ̀ fi èdè nù Olúfimọ́ dákun dábọ̀ fi èdè nù láàrin ìṣẹ́jú kan ni ọlọ́run tó yìn mí ọmọ Afọláyàn lọ́lá ìdí jẹ́ ọ̀ ń ṣe 50 ọdún àtọdún 5 nínú ilé ayé wàá lo 60 wàá lo 70 80 90 nínú ọlá òun rani ńlẹ ọmọ wọn lágbàmú ńlẹ bó bá wù mí màá ní ẹlẹ́dìí tí ó gbó mọ́kínní adùn ní òdi ara rẹ̀ sà bẹ́lẹ̀ pọ̀pọ́n ọmọ àbádú ẹlẹ́kọ̀rọ̀ ọmọ bọ̀ rẹ̀ jẹ́ tí mo bọ́ lọ́rọ̀ òbí fọ̀bí. ẹ dákun ẹ dúró náà o kò sásìkò ó yẹ kí n kò ní rẹ̀ sà délé bàbá rẹ̀ ni òdi ara rẹ̀ sà ọmọ epo bẹ́lẹ̀ pọ̀pọ́n ọmọ àbádú ẹrẹkọrọ rodo bí olúwọ̀gán ọmọ ẹ̀yìn tó lórí ti yọ rodo bí olúwọ̀gán ọmọ ẹ̀yìn tó níran ọmọ àgbàsekúnmọ́sekúnmọ́ ọmọ àgbàsekúnmọ́sekúnmọ́ àsìgbà náà ló fi kúnlẹ̀ tó dùgùn wáyé òdi ara rẹ̀ sà bẹ́lẹ̀ pọpọ́n ọmọ ọba ọmọdé rodo bí olúwọ̀gán ọmọ ẹ̀yìn tó lórí ti yọ ẹ̀yìn ló di ara rẹ̀ sọ ọmọ epo ẹ̀yìn lọ́mọ ọmọ mẹlẹ́pọ̀ rẹ̀ dé ojú omi mọ́bọ̀ rẹ̀ jẹ́ tí mo bọ́ lọ́rùn kó fi sànfìsàn àdùnní òdì wọ́n ti ní ọmọ tẹ̀wá lẹ́pọ̀ mọ́ bẹ́lẹ̀ pọpọ́n ọmọ ní ọ̀rẹ́ wà lọ́wọ́ rẹ̀ bẹ́lẹ̀ pọ́n bí ara rẹ̀ sà ti máa dùn bínú ọmọ ọmọ tútù wọn ju tútù lọ ní mọ̀dẹ́ tútù ojú tútù lálọ́ ìtútù wọn tún yọ lẹ́rù mú bẹ́ẹ̀ ni bàbá wọn tún po nínú ilé mọ̀dẹ́ ọmọ ọlọ́pẹ̀ kan jẹ́ǹgẹ́ tirẹ̀ gẹ́ ọmọ ọlọ́pẹ̀ kan jẹ́ǹgẹ́ tirẹ̀ gẹ́ ọ̀pẹ̀ tí ogun bẹ́ẹ̀ ni òkúrú ó fún wọn wọlé gírrrr ní bàbá tó bí wọn lọ́mọ òdi ara rẹ̀ sà ó mẹ́sẹ̀ ìjẹ́kọ́mọ ara rẹ̀ sà ó gbélé ọkọ lọ́lá àdìjẹ́ àlọ́ mẹ́sẹ̀ ìjẹ́kọ́mọ ara rẹ̀ sà gbélé ọkọ òní wọn lọ rè é pọpẹ kèjẹ kọmọ ara rẹ̀ ṣàgbélé ọkọ ọ̀la wọn lọ rè é fọpo kèjẹ kọmọ ara rẹ̀ ṣàgbélé ọkọ ọ̀túnla wọn lọ rè é ṣèkẹtẹ kèjẹ kọmọ ọba mi lọ bàbá mi dèrè ṣáàdù ó tẹ̀lé mi dèrè ṣáàpò. Thank you very much. Àjọbíewé ẹ̀bí fún wọn ní àtẹ́wọ́. Ẹ ṣeun mo fi àsìkò yìí kí bàbá wa ẹni wa ọba wa Ọ̀túnba Sunday Ìṣọ̀lá Adéníyì Adégẹyè KSA the king of world beat káàbọ̀ sí àárín wa. The official musician of today our one and only ẹni wa ni èèyàn wa ni olórin ni ọ̀gá nínú olórin Dr. Saheed Òṣùpá Ọbánlá the first Olúfimọ́ the first Jackie Osha Mr. Music the Global Com Ambassador worldwide. Put your hands together
for King Dr. Saheed